ránṣẹ́ yìí tí ó fi dàpẹ̀ wá wò tó wò ránṣẹ́ yìí tí ó fi tàn jáde ayérayé ó yẹ fi àyè gbà ọba wọn bá fọ àyè gbà lọ́tọ̀ lọ́sì lórí social media lórílẹ̀-èdè àgbáyé mo kéde ẹ̀ lónìí àjíǹde àti ìyè ó yẹ fọ àyè gbà ọba wọn bá mo pè yín lónìí ó yẹ fi àyè gbà ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tó wò ránṣẹ́ yìí tí ó fi dàpẹ̀ wá wò tó wò ránṣẹ́ yìí tí ó fi tàn jáde ayérayé ó yẹ fi àyè gbà ọba wọn bá fọ àyè gbà ọba wọn bá fọ àyè gbà. Agbára àjíǹde tí fani gòkè àṣeyọrí mọ kéde ẹ̀ lónìí kó mọ gòkè àṣeyọrí. Bàbá ṣẹ́ṣẹ́ tá a ti kó ọ̀kan níwájú lọ́dún yìí lọ́sùn yìí lọ́sẹ̀ yìí lórúkọ Jésù ayé ọgbọ́n rẹ̀ ṣí rere. Lọ́dún yìí lọ́sùn yìí ayé ọgbọ́n rẹ̀ ṣí rere. Bíbélì wípé orílẹ̀-èdè ọjà wọn kì yóò jẹ́ ìlú. Mo pàṣẹ lónìí láti di orí.